orúkọ mi ni Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo olùtẹ́tí sí ètò yìí lákòókò yìí pé a kú dédé àkókò yìí o. Olúwa Ọlọ́run Olódùmarè bá tó ní gbogbo agbára lọ́dọ̀ kò ní fi ara pamọ́ jẹ wá níyàwó. Ogun ìdílé ti ìyá àti ìdílé bàbá tẹnu iṣẹ́ tí bí gbòkègbodò tá à ń bá lọ sókè lọ sódò Ọlọ́run Olódùmarè yóò fi wá jẹrí o. A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan wo ni ó máa ń jẹ́ ìpèníjà fún ẹ̀dá yálà lójú ayé tàbí lójú oorun. Ṣùgbọ́n abala tá a wà yìí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa tójú oorun. Àwọn ìpèníjà kan wà tí máa ń ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dá pàápàá jùlọ a fẹ́ kí ọmọ Yorùbá tàbí ẹni tó bá tún lè láǹfààní láti gbọ́ ìtumọ̀ èdè tá à ń sọ yìí kọjá àǹfààní rẹ̀ yóò ní àdúrà tí ọmọ fi ránṣẹ́ torí pé gbogbo ìmọ̀ téèyàn bá ní tàbí orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún ọ tàbí ẹ̀bùn pàtàkì jùlọ tó o bá jẹ́ kọ́mọnìkejì rẹ̀ ó jẹ àǹfààní ẹ̀ ìwọ náà ó tún máa kún gòkè ń bẹ̀ sí ni. Ìdí nìyí tá a fi gbé ètò yìí kalẹ̀ pé kí gbogbo wa máa jẹ àǹfààní ẹ̀ lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ nípa àlá àti ìtumọ̀ rẹ̀. Kí ni ń jẹ́ àlá? Àwọn olóyìnbó gan kọ́kọ́ sọ nípa rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé imagination ni àlá. Lè tí ìgbàgbọ́ àwọn bàbá tiwa ńlẹ̀ Yorùbá ó takò pátápátá àlá kìí ṣe imagination. Nínú gbogbo àwọn ẹ̀sìn tó wà láyé ẹ̀sìn ìbílẹ̀ ní ẹ̀sìn Yorùbá ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta fìdí ẹ̀ múlẹ̀ àti tá bàbá wa ńlẹ̀ Yorùbá pé àlá kìí ṣe èrò ọkàn tàbí téèyàn gbé sọ́kàn sùn ẹ̀bùn Ọlọ́run ó wà ń bẹ̀ àti pé ìtumọ̀ pàtàkì wà fún àlá kọ̀ọ̀kan ohun tí èèyàn bá mọ̀ òun ni kó béèrè. Nínú ẹ̀sìn Mùsùlùmí ìwé mímọ́ tí àwọn Mùsùlùmí ń tẹ̀lé Al-Qur'ani Ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀ ni ó sọ gbólóhùn kan bẹ̀ báyìí bismillahir rahmanir rahim wọ́n ní fasial ala dhikri in kuntum la ta'lamun ẹ lọ béèrè ntí ẹ̀ bá mọ̀ ntí ò yé yín lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀ ọlá alákan ni ẹ lọ wádìí nípa ẹ̀ Olúwa sì fi yín mọ̀nà. Bíbélì náà jẹ́ ká mọ̀ tá a bá rántí níbi ìtàn Jósẹ́fù àlá jẹ́ nǹkan tí Ọlọ́run kọ́kọ́ fi hàn ṣe àpẹẹrẹ tó kọ́ tiẹ̀ dá gbogbo ìrìn àjò Jósẹ́fù sílẹ̀ tí bàbá rẹ̀ kọ́kọ́ sọ fún un. Bẹ́ẹ̀ náà ni ìtàn yìí wà nínú Kùránì náà àwa ń pè ní ànábì Yusufu alayhi salatu wassalam. Lọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá a rí wípé àlá jẹ́ tí àwọn bàbá wa kàkú gan tí wọ́n sì máa sábà mójútó tí máa fi rí ọ̀pọ̀lọpọ̀ ewu dànù lórí èèyàn. Wọ́n jẹ́ nǹkan tó yẹ pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ síyàn yálà dáadáa ni tàbí ó kù díẹ̀ káàtó èèyàn ó ti mọ̀ èèyàn ó sì ti gbàdúrà sí tàbí kó wá ọ̀nà àbáyọ sí tí ó bá fẹ́ ká burú yọ ṣẹlẹ̀ yóò sì kúrò. Ntí Yorùbá gbà ní pọ̀ pé àlá ń ṣe òní wípé atọ́nà àti àfi òye máa yàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ó jẹ́ òye àti àánú fẹ́ntọ́lọ́ bá fún ní ẹ̀bùn rẹ̀ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ tó wá lẹ́bùn àlá ṣùgbọ́n kò mọ̀ túmọ̀ rẹ̀ kì í tún ṣe gbogbo èèyàn ní Ọlọ́run fún ní ẹ̀bùn láti tú. Bíbélì gan jẹ́ ká mọ̀ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ náà. Al-Qur'ani náà sì sọ pé gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe láyé kó jẹ́ ìmọ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé gbogbo ohun tí a bá fẹ́ sọ nínú Al-Qur'ani kárí pé ẹ̀rí pàtàkì ó wà fún un. A sì rí wípé gbogbo ìlànà yìí ó ní ìtumọ̀ pàtàkì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká wá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àlá bá a ti ń sọ lọ. Tí èèyàn bá lálà ìsọmọbìnrin ni ìsọmọkùnrin ni ìsarúgbó ni iṣẹ́ àgbàlagbà ìbá àsọmọdé ìbá àsọkùnrin ìbá àsọbìnrin ló bá lálà àbọ̀ bá rí àpẹẹrẹ tàbó sùn lójú oorun torí tí jẹ́ àlá ni pé yóò sùn ó sì rí òye kó òun máa ṣe kẹ̀kẹ́ bí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ sí lójú oorun tó bá wá jí ayé tó bá mọ̀ tó rántí àlá tó lá tó bá sọ jáde fẹ́ni tó bá mọ̀ wà lè ṣàlàyé ẹ̀ fún un. Lápèjúwe jẹ́ ká kọ́ sọ̀rọ̀ ẹlòmíì máa ń lálà tó bá lálà yìí kò ní rántí mọ́ tílẹ̀ bá ti mọ́. Ẹlòmíì wà tó ní ìpèníjà nínú ìdílé tó bá jẹ́ pé àlá yọ̀ bá la tó bá rántí tó bá lè sọ síta ewu burúkú ìbá ká kò lórí rẹ̀ ṣùgbọ́n yóò ti gbàgbé kílẹ̀ tó mọ́. Kí ni àtúnṣe lórí ẹ̀? Kí ló lè ṣe tí ó fi máa rántí àlá? Ńlànà Kìrìsìtẹ́nì o lè kún fún àdúrà tàbí àwẹ̀ Ọlọ́run máa fi yí ẹ ó máa rántí. Ńlànà Mùsùlùmí o lè máa gbàdúrà kó máa yan náfìlà àwọn náfìlà wà tó lè máa yàn tó fi máa rántí àlá. Ṣùgbọ́n ńlànà ti Yorùbá àwọn bàbá wa téèyàn bá máa gbàgbé àlá
ó ní nǹkan tí àwọn bàbá wa máa ń ṣe níjọ́hun àná ìwọ́n tó wọn gbàgbé àlá tó sì fẹ́ kọ́ lọ́wọ́ máa tún fi òye rẹ̀ yọ dáadáa bí èèyàn bá ń lálàá tí ń gbàgbé ẹ̀ níjọ́hun àná àwọn bàbá máa ń mú irú wọn fi kún ọwọ́ tí ẹ̀ bá ti fi irú ìkún ọwọ́ kó tó sùn lálẹ́ tó bá ti rí àpẹẹrẹ yóò sùn yóò sì rí àpẹẹrẹ tí ó sì rí àpẹẹrẹ tù sí ni kò yẹ sàlàkàlà lóòótọ́ èèyàn lé lálàkàlà tí ò lálàá tí ò ní nítumọ̀ tí àárẹ̀ bá ń ṣe olúwa rẹ̀ ó tún lẹ̀kọ́ lẹ́bàá àlá tó bíi kó ní ibà tàbí ìgbóná èèyàn lè lálàkàlà ó lè ní ìrànkíran sórú àwọn àláyé á ti mọ̀ pé àárẹ̀ ni ó dé sólúwa rẹ̀ ṣùgbọ́n tí nǹkan kan ò ṣe èèyàn tí ọlọ́run dídí fi àpẹẹrẹ hàn pàtàkì jùlọ nírú ètò yìí bó lè yàn ṣe lè wá máa àlá tọ́jú àmì àti àpẹẹrẹ tọ́jú àlá tó lè ṣẹ tàbí àlá tí kò lè ṣẹ ẹ̀bùn ńlá ni ọlọ́run fún àwa èèyàn àwa ẹ̀dá tó dá tí èèyàn bá lálàá tí yóò bá jẹ́ àlá tí yóò bá ṣe wáyé pé ní tá a bá fi àlá rán ni tó bá ti dígbà yóò rántí àwọn àlá wọ̀nyí tí ọ̀kọ̀ọ̀kọ̀ wá sí lọ́kàn ní pé àlá tí mo láyìí pò mo ti lànà nítorí pé ìgbàgbọ́ Yorùbá àti àwọn ẹlẹ́sìn méjèèjì yòókù wọ́n jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ àti òye Ọlọ́run ló wà lórí àlá ẹni tí Ọlọ́run bá fẹ́ fi ọwọ́ tọ́ ọkàn rẹ̀ ni àwa ara àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n fàpẹrẹ hàn gẹ́gẹ́ bí fíìmù tá à ń ṣe bí fídíò bẹ́ẹ̀ ló ṣe rí tí ẹ̀ bá lálàkàlà tó bá jẹ́ pé ọba jẹ́ ẹni tí ọba ní ẹ̀bùn tí mò ń sọ yìí tó bá ti jí yóò rí àpẹẹrẹ pé orí ọ̀fọ̀ òun kó tó 30 ìṣẹ́jú tó jí yóò ra àpẹẹrẹ headache orí fífọ́ díẹ̀ ó lè lọ́wọ́ tó bá sàmì dáadáa àlátọ́láyà àlátí òde tùmọ̀ ni tí ọba ti rí àpẹẹrẹ orí fífọ́ tó bá ti bẹ́ni tí ọba lẹ́nu ẹ̀bùn orí fífọ́ ni kó kíyèsí àmì kan sọ ní ọ̀gangan orí báyìí bí ìgbà tí ẹ̀mí wà ń bẹ̀ ó máa ń káàkiri ara èèyàn ṣùgbọ́n ibi wa gangan orí ni ó ti sọ tí wọ́n mọ̀ pé àpẹẹrẹ tó sọ wọ̀nyí nǹkan kan mí bẹ̀ bí ẹ̀mí àlátọ́láyà àṣì àlátọ́lá kò ní tùmọ̀ kó kíyèsí ara bóyá yálà ọ̀tá kan ló mu yálà ogun ìṣúná ní òjò kí aláyọ̀ onítùmọ̀ sí tó bá ti wá jẹ́ pé irú èyí bá ṣẹlẹ̀ tá a sì fi táyẹ̀ bá lẹ́bùn àlá tàbí èèyàn ti lẹ́bùn àlá tẹ́lẹ̀ bóyá wọn ká ìran rẹ̀ kú bóyá ẹ̀ṣẹ̀ ó ti jẹ́ kó mọ́ rí ìran mọ́ torí ẹlòmíì wà tó yẹ pé nípasẹ̀ àdúrà la fi fún lẹ́bùn àlá lílá ló fi ń ríran tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ nípa ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn àkọ́kọ́ náà tó bá jẹ́ pé ìwọ tó gba àdúrà tàbí o ní ẹ̀bùn bóyá ọgbà àwẹ̀ ló fi rí ẹ̀bùn àlá tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tàbí nǹkan kan mìíràn tí Ọlọ́run ọ̀fẹ́ ló ṣe tí Ọlọ́run fi ká kínní ìkúrò àkọ́kọ́ fẹ́ kọ́kọ́kọ́ ronúpìwàdà àdànà nínú ẹ̀ṣẹ̀ ó bá jẹ́ Kristẹni ó bá jẹ́ Mùsùlùmí ó bá jẹ́ ẹlẹ́sìn kàbáláyé ronúpìwàdà kó nu ẹ̀ṣẹ̀ kó o sì gba Ọlọ́run rẹ gbọ́ wípé òun ló lè ṣe ohun gbogbo àwọn afá ń pè ní anadamu alamafata wàlúkúlì ṣe ìsáré tó gbogbo nǹkan ló ní májẹ̀mú ronúpìwàdà oníkọ́kọ́ pinnu lórí ẹ̀ṣẹ̀ mi ò ní dá mọ́ mi ò sì ní padà sí díẹ̀ mọ́ láti wákàtí àti àsìkò yẹn lọ sì gbà yóò ti gbà tẹ́wọ́gbà rẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe Ọlọ́run tẹ́wọ́gbà sí rere èyí dúró lọ́tọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ló mú ọmọ rí ẹ̀bùn aláìmọ́ tó jẹ́ pé ogun ayé kan ni tàbí ibi tó ń gbé ni tàbí torí pé àwọn èèyàn wọ́n fẹ́ mú ọ ni wọ́n fi ká ìran yìí kúrò ní àwọn ọ̀tá afẹ́ níta bàbá wa ti ṣe ń jọ̀wọ́ àná o lè mú eérú o fi kún wọ́ o tó sùn o lè lo bíjọ́ méjì tító èyí ó sì máa ní ẹ̀bùn àlá dáadáa tí ó sì máa ní ìtumọ̀ sí téèyàn bá lè ṣe yìí bóyá yálà ọ̀ láǹfààní àti rí eérú yálà kò tiẹ̀ wọ́ láti ṣe tá bá parí ètò yìí àwọn tá a sọ láwọn àtúnṣe tí ń bẹ lórí àlá bóyá wà lápẹẹrẹ tó ọ̀fẹ́ tàbí ètò ọba rí tó bá fẹ́ kó tètè ṣẹ àwọn ètò ìtọrẹ àánú tó lè ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ nílànà àtàn bàbá wa tí ò tako ẹ̀sìn kankan tí ò pa ẹ̀sìn kankan lára kò lè ṣe téèyàn bá èèyàn tó lè ṣe yẹn náà láti mọ̀ ẹ̀mọ̀ tó máa lágan bóyá èèyàn lálàkàlà tí wọ́n ṣe sàrà yẹn ẹ̀mọ̀ lè rí e torí ẹ̀ sàrà lágbára púpọ̀ ìtọrẹ àánú ni àwọn elédè lárúbáwá ń pè ní sàrà ìtọrẹ àánú yẹn ó ní agbára púpọ̀ kò sí nǹkan tí kò lè ṣe ó lágbára ju ààwẹ̀ lọ ó ní agbára ju oògùn lọ bí èèyàn bá ti lè tọrẹ àánú tó bá jẹ́ olùtọrẹ àánú tó ń tọrẹ nítorí tọlọ́run pẹ̀lú owó tó mọ́ gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ṣe fún wa Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú ìwé mímọ́ ti àwọn mùsùlùmí tọ́lọ̀ fún anabi David ni àwọn Kristẹni ń pè prophet David Ọlọ́run fún ní ìwé yẹn àwọn bàbá wa nínú mùsùlùmí àwọn ń pè ní ìwé yẹn ní sọ̀búra ìwé yìí Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú ẹ̀ ó sọ fún gbogbo àwọn èèyàn ló bá sọ̀rọ̀ ó ní ìtìlẹ̀ bó rìdọ́ yá gbẹdọ̀dọ́ mazakin
ó ní ẹ wá ìyọ́nú mi pẹ̀lú pé kẹ́ ẹ dun àwọn atẹ́wọ́gbọ́ rẹ lọ́yìn nínú tẹ́ ẹ bá yẹ lè fi torí Ọlọ́run àwọn bára tẹ́ ẹ mọ̀ rí tàbí ẹni tẹ́ ẹ mọ̀ rí tẹ́ ẹ ṣe láàánú tẹ́ ẹ ta lọ́rẹ tẹ́ ẹ fún ní kankan torí tọ́lọ́run Ọlọ́run ní lójú ẹsẹ̀ nítorí ẹ̀ ń fẹ́ òun ó ṣe fún yín ń zàálà ní tọ́ ẹ bá bí mílíọ̀nù nítorí ẹ̀ ń fẹ́ tẹ́ ẹ tọrọ láwùtí òun búra lórúkọ Ọlọ́run láwùtí òun ó fún olúwa rẹ̀ ńlá tẹ́sí àlè ní tẹ́ ẹ bá tiẹ̀ bí mílíọ̀nù nítorí ẹ̀ ń fẹ́ lámúyà ṣá mo ti mọ nítorí ẹ̀ ń fẹ́ kó tó béèrè mi ò ní gbàgbé ẹ̀ bọ́lá ti sọnù so bẹ́ẹ̀ bá gbáwé mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣe sàrà bí àdìsí lágbára tó ẹ pẹ̀rẹ̀ àdáyá ẹ ṣe sàrà nílànà ti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ wulẹ̀ kẹ́ gbàwé tó wọ́n máa ké fún ibẹ̀ ṣe tọrẹ àánú so ìtọrẹ àánú ni ó máa ń ha ẹ̀ṣẹ̀ dànù àti àṣìṣe tó ṣe gbà nǹkan àti tèrè ojú rere Ọlọ́run ìyẹn